ẹ̀yin ọmọ náà ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa, ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa àti ọkùnrin àti obìnrin wa àti ọmọdé àti àgbà wa, ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa. Ẹ káàárọ̀ ẹ̀yin màmá mi, ẹ káàárọ̀ bàbá mi, ẹ káàárọ̀ ẹ̀yin àǹtí mi, ẹ káàárọ̀ ẹ̀yin bọ̀dá mi. A káàbọ̀ sí ìpàdé Ṣílò ti òwúrọ̀ yìí. Bí Jésù bá fa bíbọ̀ sẹ́yìn, a ó ṣe ọ̀pọ̀ Ṣílò láyé. A fẹ́ wọnú àdúrà. Bàbá ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, bàbá wa àti Ọlọ́run wa, àpáta ayérayé ìjìnlẹ̀ ìfẹ́, Ọlọ́run gbogbo àgbáyé, ayìn lógo agbé yín ga, a sọ wípé ẹ ṣé nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa, a sọ wípé ẹ ṣé nítorí pé ẹ̀yin ni bàbá wa, a sọ wípé ẹ ṣé nítorí pé ẹ̀yin ni olùdáǹdè wa, ẹ̀yin lọ́ba tẹ́ dá wa sí, ẹ̀yin lọ́ba tó mú wa láyé tó mú wa láàyè, ẹ̀yin lọ́ba tó pa wá mọ́ nínú ewu gbogbo, nínú ewu àárọ̀, nínú ewu ọ̀sán àti nínú ewu ọ̀gànjọ́ òru, ẹ̀yin lọ́ba tó pa wá mọ́. Ẹ jẹ́ kí ìfẹ́ Sátánì kó wá sí ìmúṣẹ lórí ayé wa, ẹ gbà kí ìfẹ́ ọ̀tá kó wá sí ìmúṣẹ lórí ayé wa, ẹ gbà kí ìmọ̀ ìkàyọ̀ kó wá sí ìmúṣẹ lórí ayé wa. A gbé yín ga nínú ọlá ńlá yín, ayìn lógo nínú ẹwà ìwà mímọ́ yín lówùrọ̀ yìí lórúkọ Jésù bá gba ọpẹ́ wa. Ọba tó mọ̀ nípa àti agbára ẹ gba ìyè wa. Àwa rè níwájú yín ní ìjẹ́jọ́, a tún dúpẹ́ nítorí pé tún mú ẹ̀ṣẹ̀ wa pẹ́ lówùrọ̀ yìí, bẹ́ẹ̀ lẹ sì tún mú wa pèlè lówùrọ̀ yìí. Àwa gbé yín ga fún àánú yín tí ò láfiwé lórí ayé wa, àwa gbé yín ga fún àánú yín tí ò dáwọ́ dúró lórí òkè yìí. A gbé yín ga lówùrọ̀ yìí, Jésù ọmọ Ọlọ́run tẹ́wọ́ gba ọpẹ́ wa, bàbá tẹ́wọ́ gba ìyè wa, alágbára ní sóòlì gba ọpẹ́ kó gba ìyè wa, ẹni mímọ́ Ísírẹ́lì gba ìkó gba ọpẹ́ wa, àpáta ayérayé ìdìlẹ̀ ìfẹ́, gbogbo orí wa wà jẹ́ kìkì ahọ́n, kò mà tó yìí fún oore yìí lórí ayé wa. Oore ìṣẹ́jú la fẹ́ sọ ni, oore wákàtí la fẹ́ sọ ni, oore ìṣẹ́jú la fẹ́ sọ ni, oore ojoojúmọ́ la fẹ́ sọ ni, àbí oore ọ̀sọ̀ọ̀sẹ̀, àbí tóṣooṣù, àbí tọdọọdún. Àwa yìí lógo, àwa dá ọlá ògo padà sọ́dọ̀ yín, nítorí tí yín ni ọlá, tí yín ni ògo, bẹ́ẹ̀ ni tí yín ni ìyìn. Lówùrọ̀ ìdẹ́fọ́ Ọlọ́run tẹ́wọ́ gba ọpẹ́ wa, bàbá tẹ́wọ́ gba ìyìn wa, alágbára ní sóòlì tẹ́wọ́ gba ọpẹ́ wa, ayérayé Ọlọ́run ìyanu o. A ti wà níwájú rẹ lówùrọ̀ yìí, gbogbo ẹ̀ṣẹ̀ àti ìkùnà ìṣedédé wa, èyí tá a lè rí lọ́wọ́ wọn nìkan kọ́ wa, èyí tó lè jẹ́ káwọ́ lásán lówùrọ̀ yìí, lórúkọ Jésù Kristi tí lọ́sẹ̀ bàbá dáríjì wá, ayérayé Ọlọ́run ìyanu dáríjì wá, ẹ̀yọ́ wọn lọ́rẹ̀ jẹ́ ká fi fún àmì bàbá dáríjì wá, àpáta Ísírẹ́lì ó yá dáríjì wá, ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ ká béèrè ká má rí gbà lówùrọ̀ yìí, ẹ̀ṣẹ̀ tá a lè rí lọ́wọ́ ẹnìkan kọ́ wa, èyí tó lè fẹ́ jẹ́ kọ́ wọn ẹnìkan kọ́ dàbí igba já lásán níwájú rẹ, lówùrọ̀ yìí bàbá fàánú dáríjì wá, àpáta ayérayé ìyàtọ̀ fàánú dáríjì wá, ọba àwọn ọba à ń lọ lówùrọ̀ yìí nínú gbogbo lórúkọ tí bàbá yà máa bá wa náà, ọba ìfarahàn rẹ lórí wa lówùrọ̀ bàbá yà ìfarahàn, ìwà láàyè yìí lówùrọ̀ bàbá yà kó máa jọba, a ó máa yìn bàbá, a ó sì máa gbé yín ga, ìyìn ògo ló yẹ fórúkọ mímọ́ yín, wọ́n àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ̀yin ọmọ Ọlọ́run, a ó gbóhùn ọgbọ́n wa sókè. Bí orin bàbá yẹn bá ṣe tó nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa, a ó gbọ́ orúkọ Jésù tó, orúkọ Jésù tí ó ṣí ọ̀run, orúkọ Jésù tí ó ṣí ọ̀run nígbà àdúrà lówùrọ̀ yìí. A ó gbọ́ orúkọ Jésù tó níná nínú, a ó dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn fún oore rẹ̀ lórí ayé mi àti ẹ̀yin. A ó gbọ́ bàbá yẹn ga fún oore rẹ̀ nínú ayé wa ní gbogbo ìgbà, ní ìgbà gbogbo. A ó dúpẹ́ fẹ́ mi mo rẹ̀ ọ̀gẹ́gẹ́ bí ọmọ tó mo rẹ̀ àdúrà ọpẹ́. Níwájú rẹ̀ gẹ́gẹ́
gbọ́ ẹ̀mí ẹ̀ dáadáa pa apọ̀jù bẹ́ẹ̀ lọ. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí a já gbóhùn ọgbọ́n wa sókè lẹ́ẹ̀kan sí. Bàbá yẹn kì í jẹun. Bàbá ra aṣọ kò lè wọ̀. Bàbá aṣọ oúnjẹ fún kò lè jẹ́. Ṣùgbọ́n kìkì ọpẹ́ ló ń jẹ bàbá yẹn. Ẹ jẹ́ ká fi ọpẹ́ fún bàbá yẹn lówùrọ̀ yìí. Ẹ jẹ́ pariwo tí orúkọ Jésù tó níná nínú. Ẹ jẹ́ sọ fún bàbá yẹn pé Olúwa ṣe é. Nítorí pé ní ìrọ̀ ayọ̀ láwọn máa gbá lágbó àwọn olódodo. Nítorí ìlérí àti máa ń jẹ́ fún rẹ̀ ò sagbára nù nínú ayé mi. Nítorí ìlérí àti máa ń jẹ́ fún rẹ̀ ò dáwọ́ dúró nínú ìdílé mi. Nítorí ìlérí àti máa ń jẹ́ fún rẹ̀ ò dáwọ́ dúró nínú ayé mi. Nítorí ìlérí àti máa ń jẹ́ fún rẹ̀ ò dáwọ́ dúró nínú ayé àwọn ọmọ mi. Ọba tó ń pa mímọ́, ẹ jẹ́ kí n tẹ́ni àjígbé, ẹ jẹ́ kí n tẹ́ni àwákiri. Ọmọ mi ò sọnù, ọkọ mi ò sọnù, aya mi ò sọnù, Sátánì ò yọ mí dànù nínú ìdílé àdúrà ọpẹ́. Olúwa lówùrọ̀ yìí nínú ọ̀rọ̀ ẹnu nínú ìwà nítorí bẹ́ẹ̀ sọ pé nínú ọ̀rọ̀ ẹnu ágbọ̀rọ̀ púpà òṣìṣẹ́ ká má fẹ́ ìṣẹ̀gùn ẹ̀ẹ́dẹ̀jẹ̀ ká fẹ́ ìfòye gbé nínú Bíbélì a ó rí Sadusí àti agbowó òde nígbà tí agbowó òde níwájú Olúwa ó béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ Bíbélì ní agbowó òde lọ pẹ̀lú ìdáláre ṣùgbọ́n Sadusí ṣe kí ni o kò rí nǹkan gbà Olúwa gbogbo ọ̀nà tí mo ti gbà ṣẹ̀ sí ọ gbogbo ibi tí mo rò pé mo ti pẹ́ ṣùgbọ́n tí mi ò pé gbogbo ọ̀nà tí mo lè fi gbà tó lè fẹ́ dí àdúrà mi lọ́wọ́ lówùrọ̀ yìí bàbá ó yá fàánú dáríjì mi àdúrà orúkọ ẹ̀mí mímọ́ ọlọ́run èmi kúnlẹ̀ lórí ewu. Olúwa mo kúnlẹ̀ níwájú rẹ pẹ̀lú ìrẹ̀lẹ̀ ọkàn mi lówùrọ̀ yìí ọba àwọn ọba fàánú dáríjì mi ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ kí n bẹ̀rẹ̀ lówùrọ̀ yìí kí n má rí gbà ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ kí n kọ̀ kó má ṣe ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ kó má ṣe ọ̀run nígbà àdúrà mi lówùrọ̀ yìí ẹ̀ṣẹ̀ tó lè jẹ́ kí n má rí àánú gbà lórí àwọn tó bá kẹ́kọ̀ọ́ fún lówùrọ̀ yìí bàbá fàánú dáríjì ẹ̀ṣẹ̀ àti rọ́nìrọ́nì bàbá fàánú dáríjì Bíbélì sọ pé àwọn bàbá Jésù àjà èyí sì ń kó àwọn ọmọ gbogbo ẹ̀ṣẹ̀ àti rọ́nìrọ́nì èyí tó lè fẹ́ dí àdúrà mi lọ́wọ́ lówùrọ̀ yìí bàbá fàánú dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ tó lè lọ́wọ́ àwọn ìyàwó tó sì túbọ̀ lẹ́yìn Olúwa lọ́rùn ìyá rẹ̀ tó lè jẹ́ kí wọ́n gbégbá ọpẹ́ ní jọ́mẹ́jọ èyí tó lè jẹ́ ká dá àwọn pẹ̀lú àfàánú dáríjì gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa.
ju ti àtẹ̀yìnwá lọ. Tó o bá ṣe ń sọ fún ìpè ya rẹ̀ ló ń sọ fún. Gbogbo nǹkan tó bá súre nínú ìpè yìí títí ẹni. Kí o má gbàdúrà gbọ̀ngbọ̀n nítorí tí òǹkọ Ọlọ́run bá farahàn nínú ìpè yìí tó tún farahàn ju bó ti ṣe farahàn lọ. Gbogbo ọlá máa rẹ́rìn ta máa dúpẹ́. Màmá sọ̀rọ̀ pẹ̀lú ọwọ́ agbára. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run aláṣẹ nínú Jésù yà máa pè lẹ́ẹ̀méje. Olúwa wá fi ògo ìfarahàn Ọlọ́run. Olúwa wá fi wọ̀n ju tàtẹ̀wá lọ lórí òkè yá àdúrà. Àtẹ̀wá lọ, ìfarahàn Ọlọ́run tí mi rí nínú ayé mi rí, èyí tí mi rí nínú iṣẹ́ mi, Olúwa farahàn mi náà ní àdúrà. Ẹ jẹ́ ká mú ọ̀rẹ́ tó jojú jáde nítorí Ọlọ́run sọ pé ọ̀pọ̀lọpọ̀ máa dúpẹ́ níbí ṣùgbọ́n àwọn kan máa já agbára mú orí jẹ tó jẹ́ bí wọ́n fún wọn nílé ìníbọ̀ ṣe kúrò nínú ìpàdé yìí wọ́n máa jókòó lé tí Ọlọ́run bá ṣoore fún wa ẹ jẹ́ ká máa fi ẹ̀mí oore wọn ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run mo mú májẹ̀mú ìwá síbí ní òní Olúwa wá fi ara hàn mí jọ ti àtẹ̀yìnwá lọ Olúwa má jẹ́ kí n máa jókòó nínú ìpè yìí kó máa pe nǹkan kí n má rí ṣe Olúwa fi ara hàn mí ju tàtẹ̀yìnwá lọ àdúrà ní orúkọ Jésù ẹ̀mí mọ́ bàbá mi o Olúwa fara hàn mí ju tàtẹ̀yìnwá lọ Olúwa fara hàn mí ju tàtẹ̀yìnwá lọ Olúwa fara hàn mí ju tàtẹ̀yìnwá lọ bí mo ṣe ń jáde nínú ìpèjọpọ̀ ìlẹ́nu Olúwa fara hàn mí orin àṣepé ilẹ̀kùn àgbọ̀ǹga Olúwa ṣí sílẹ̀ fún mi lónìí 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 ilẹ̀kùn àgbọ̀ǹga
sílẹ̀ bàbá dìde mo lè ríṣẹ́ Olúwa dìde o mo lè ríṣẹ́ bàbá dìde mo lè ríṣẹ́ Olúwa dìde o mo lè ríṣẹ́ bàbá dìde mo lè ríṣẹ́ Olúwa dìde o mo lè ríṣẹ́. Amen. Wọ́n sábà ní ẹ̀rí nínú gbọ̀ngàn ká lọ́wọ́ wa sókè. Wọ́n sábà ní ẹ̀rí. Tọ́lọ́ ti ṣe nǹkan kan àbí òkèjì nínú ayé wa. Gbogbo alẹ́lẹ́rìí o, bá ti ń sùn láyọ̀ máa ń jí láyọ̀. Bí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kò tiẹ̀ súnmọ́ ọ̀dẹ wa. Ibi ìtọ́ ti sọ wípé ó ní ẹgbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún wa. Ó ní àti kíni àti ẹgbẹ̀rún ní apá òsì wa ṣùgbọ́n kí o ṣe kíni yóò súnmọ́ ọ̀dọ̀ wa. Ó fẹ́ ká kọrin ká fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ayérayé mo dúpẹ́ dúpẹ́. Ayérayé ṣe. Èmi ọmọ rẹ̀ mọ orí rẹ̀. Ayérayé ṣe. Ayérayé ṣe. Ayérayé ṣe o. Ayérayé ṣe. Èmi ọmọ rẹ̀ mọ orí rẹ̀. Orúkọ Jésù. Bẹ́ẹ̀ni sọ ní aṣèṣẹ́gun dragoni náà pẹ̀lú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn. Ọlọ́run á mú ọpẹ́ wá síwájú inú òwúrọ̀ yìí o fún oore jíjẹ, oore rímú, oore ríná, oore lílò, oore dídàbòrà bí aṣọ. Oore pé à ń wọlé jáde láyọ̀, a sì ń wọlé láyọ̀. A ò kọsẹ̀, a ò ṣubú, orí wa ò dàrú, orí fífọ́ ò sọ wá di èrò ọ̀run. Inú rírun lásán yẹn kò jẹ́ ká dẹ́ni rẹ̀. Oúnjẹ tá à ń jẹ òkú òdì lára wa. Omi tá à ń mu gba ọ̀nà tó yẹ kó gbà. À ń sùn láyọ̀ àdẹ̀ ń jí láyọ̀. À ń sùn láyọ̀ àdẹ̀ ń jí láyọ̀. À ń sùn láyọ̀ à ń jí láyọ̀. Àbẹ̀wò tẹ́ ẹ̀ bá ti kó ti di òkú nìyẹn. Ọlọ́run tún jí wa pẹ́pẹ́pẹ́. Wọ́n jí wa lóru, wọ́n jí wa tọ̀. A ò máa tọ̀ sílẹ̀ nílé. Olúwa ẹ ṣé o gbogbo ẹ̀dọ̀ àti gbogbo tó wà lọ́wọ́ ọ̀bàjẹ́. Ọfà inú ò bà wá. Ọfà òkùnkùn ò bà wá. Ayé ò fi omi ara wa jẹ wá níyà. Wọ́n ò fi ẹ̀jẹ̀ ara wa jẹ níyà. Wọ́n ò dà wá lórí rú. Wọ́n ò kọ èèyàn ọmọ yìí sí. Wọ́n ò kọ èèyàn ọkọ àtayá sí rèé. Ayé ò taṣẹ́ nínú. Ẹ wá sọ pé ẹ̀ lẹ́rìí. Olúwa fún gbogbo ìfẹ́ṣẹ́ ẹ̀gbọ̀n pẹ́ wa. Ẹnìkan ní sọ pé àbọ̀lọ́wọ́ kí lọ́wọ́ tiẹ̀ ṣe wáyé mi náà. Bó o tiẹ̀ lówó tó mu gàrí. Àwọn kan wà wọ́n ẹ bá dé hospital báyìí wọ́n kígbe pẹ̀lú ìrora ni wọ́n sunkún pẹ̀lú ìrora. Àwọn jẹjẹrẹ ti fá irun orí wọn dànù. Ṣèbẹ́ ẹ̀jẹ̀ ṣe lè ṣe irun sórí. Ẹ lè dírun, ẹ lè gẹrun. Àwọn kánsà ti fá irun orí kò lórí wọn. Kánsà ti dá dí orí sọ̀nù kò lórí wọn. Àwọn ọkọ yìí gbọ̀n dáàtì náà ń bẹ ní ẹ̀sẹ̀ wọn. Wọ́n ò lè rìn, wọ́n ò lè wọ́, wọ́n ò lè ṣe kankan. Owó olúwarú rẹ̀ tó fi bẹ́ẹ̀ owó ọlá. Àwọn ọpẹ́ wa wá síwájú ìránṣẹ́ kan ní ẹni tí mo ọ̀rẹ́ mi kan ní ó fẹ́ lọ gba sátífíkẹ́ẹ̀tì iléèwé gíga alábùjá ni o ó dẹ̀ ti gba sátífíkẹ́ẹ̀tì yẹn o ó fẹ́ kí wọ́n fẹ́ ṣe máa gbàdúrà ó ti gba sátífíkẹ́ẹ̀tì yẹn o ó ti gba transcript yẹn ó dẹ̀ ní kó lọ fún bí ẹ̀kún láwọn ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ní school ni láago 8 alẹ́ kó lọ kí àwọn tó wà around wọ́n dẹ̀ gbé ọmọbìnrin yẹn wọ́n dẹ̀ fipá bá lò wọ́n dẹ̀ pa wọ́n dẹ̀ gbé sí ẹ̀gbẹ́ odò ibẹ̀ làwọn aráàlú ṣe bá ta ló sùn sílẹ̀ yìí wọ́n dẹ̀ lọ gbé sẹ́gbẹ̀ẹ́ títì kan tó rí òkú ẹ̀ lọ́mọ tí a ti jìyà lórí rẹ̀ láti kindergarten ó wá ṣetán yunifásitì lẹ́yìn kó kàwé kó ríṣẹ́ kó rọ́kọ rere ọ̀tá wá ṣe kí ni ọ̀tá wá dẹ́mi ẹ̀lẹ́gbòdì ẹ̀ wá sọ pé ẹ̀mọ́ pẹ́ dúdú olúwa wa kò mú ayé aboró mọ́lẹ̀ jẹ́ o àdúgbẹ́ lórí ọmọ ẹbí ilé ara àti gbogbo ẹni tó mí àti tí ò gbé tẹ̀ fún ọlọ́run ẹ̀fọ́ pẹ́ wa.
Ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ àìmoore táwa náà ti dá ẹ̀ṣẹ̀ àìmoore tá a ti ṣẹ̀ láàárọ̀ yìí. Tó tó bá ní ká pé tọ́kọ́tọ́lọ́ bá ní kó sàmì ẹ̀ṣẹ̀ ká sàmì ẹ̀ṣẹ̀ náà lè dúró. Ó ti ṣe ńlánú ayé wa. Bíbélì sọ ó ní torí náà ni àwa ṣe ń yọ̀ ṣùgbọ́n àwa kò yọ̀ láàárọ̀ yìí. Àná àtúnlẹ̀rì Ọlọ́run dáríjì wa. Àánú dáríjì wa. Ọlọ́run dáríjì wa. Àwọn ẹ̀ṣẹ̀ tí ò lè tí tó máa jẹ́ kí ọgbẹ́ wa kó padà sí wa láyà. Ọlọ́run fàánú dáríjì. Ẹ̀ṣẹ̀ Olúwa. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Àwọn kan náà fẹ́ mú owó ọgbẹ́ lẹ̀ kò ń ṣe tìpátìkúkú ẹni tó bá ní owó ọgbẹ́ yẹn kọ́ mu sílẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa pa wa ní méjì méjì àtàwọn ní méjì méjì ó yá wà ní méjì méjì ó yá. Ọlọ́run mi mò ń mọ́pẹ́ tó dàbọ̀ Ọlọ́run mi mò ń mọ́pẹ́ tó dàbọ̀ àtàwọn ní òye yẹn èyí tó ṣe láyé mi mà ló fún mi wá dúpẹ́ àtàwọn ní òye yẹn mo mọ́pẹ́ mi wá èyí tí ẹ dé Ọlọ́run mi mò ń mú tó dà ọ́ Ọlọ́run mi mò ń mú tó dà wá o èyí tí ẹ ṣe láyé mi mà ló jẹ́ wá dúpẹ́ Ọlọ́run mi mò ń mú tó dà wá Ọlọ́run mi mò ń mú tó dà Ayérayé mo dúpẹ́ 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 ayérayé mo dúpẹ́ èmi ọmọ rẹ kọ́ orí rẹ ayérayé ayérayé ẹsẹ̀ ayérayé mo mọ̀ pé mi wá bàbá. Orí rẹ̀ la ta lọ, bá òde borí. Olùfẹ́ mo fi Olúwa. Ayérayé o. Olùfẹ́ mo fi Olúwa. Ọlọ́run ìgbà lábẹ́ olùfẹ́ mo fi Olúwa. Olórí mi o. Olórí mi rajà lọ. Olùfẹ́ mo fi Olúwa. Ó tóbi o, bàbá ẹ máa tóbi o. Ó tóbi o, bàbá ẹ máa tóbi o. Ọba tí kì í bàjẹ́ bàjẹ́, àná wà bàbá, àwọn ìmọ̀ ìdílé kú. Ó tóbi o, bàbá ẹ máa tóbi o. Ọlọ́run tó tóbi o. Ó tóbi o, bàbá ẹ máa tóbi o. Ọba tí kì í bàjẹ́ bàjẹ́, ó gbà fọ́tà ìmọ̀. Ẹni ẹ ti lè rò pé kí ló jẹ wá ṣe é sí lọ. Báwo ló jẹ ṣe fẹ́ ṣe? Mo fẹ́ jẹ mọ̀ pé Ọlọ́run tó ń dáhùn àti ọwọ́ àbí onírúurú rẹ̀ yẹn ó ra owó tóbi o. Bàbá ẹ̀ máa tóbi o. Ẹgbẹ́ òṣèlè. Ó tóbi o. Bàbá ẹ̀ máa tóbi o. Ọba tí kì í bàjẹ́ fẹ́lẹ̀. Ọlọ́run ọjọ́ wọn gbàgbọ́dọ̀. Àwọn onímọ̀ àti ìlú ó tóbi o. Ọgbọ́n Olúwa sọ fún mi sí pé mo fẹ́ wọ àwọn apẹ́ndìsì sàn nínú ìyẹn. Ẹni ọmọ tó ti wà lára àwọn oṣù tó ń wà ń bẹ̀. Tẹ́ ẹ bá ṣe tó ṣe Ọlọ́run ó fẹ́ yọ kí ẹ̀ kúrò. Ó tóbi o, bàbá ẹ̀ máa tóbi o. Ọba tí kì í bàjẹ́ fẹ́lẹ̀. Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ́. Àlàmà kó ṣe pàyàdé. Olùmẹ́wàá já o. Bàbá mo dúpẹ́. Olùmárùn já o. Òṣèlú mi lẹ́fẹ̀ẹ́. Nínú àtàkùn méjì láti wà lọ́dún ìlú. Olùmárùn já o. Ẹbí ìgbàgbọ́ mọ̀. Olùmárùn já o. Olùmárùn já o. Àwọn ẹgbẹ́ ìṣáná máa yọ kọfà. Ilé àbò ló ti di ìgbàgbọ́. Ṣé kí wọ́n yọ sábà ní ẹ̀kọ́ mọ̀ nípa? Ọlọ́run tó ti di Olùmárùn já o. Ayé mi yíyọ lóko bàbá. Ọkọ mi ṣe ọ̀dà rò bàbá. Ayé mi yíyọ lóko bàbá. Ẹgbẹ́ ọ̀rọ̀ ló ọkọ mi ṣe ọ̀dà rò bàbá. Ọba tó dùn fún o. Ọba tó
Bóyá gba ìgbà ògo Jésù àgbà ọwọ́ ẹ̀dá. Ọlọ́run ẹ̀mí ọ̀rọ̀ òní. Bóyá mo ní kó wá gba ìkó wá gba ògo kó wá gba ọlá rẹ̀. Gba ìgbà ògo Jésù ẹ̀rí wa ògo. Bóyá gba agbára wa Jésù. Bóyá o Jésù agbára wa. Bóyá sọ pé máa bọ̀ wá Olúwa máa bọ̀ wá o. Bóyá o para ọ̀gbìn Olúwa para rẹ̀ ọ̀gbìn òwe. Olúwa para ọ̀gbìn. Olúwa para ọ̀gbìn. Olúwa para ọ̀gbìn. Orúkọ Jésù lẹ́ẹ̀kan. Ẹ̀yin bàbá mi ò kó tẹ̀lé. Olúwa ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀. Tó máa fún kó máa fọwọ́ búrọ́ mi léjì káàrùn. Ọlọ́run má jẹ́ òde bá mi ẹ sọ́ ní àdúrà. Bàbá mi ò. Bàbá mi ò. Olúwa ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀. Tó máa jẹ́ kó fọ́ mi lọ́wọ́ sí káàrùn. Ọlọ́run má jẹ́ ṣẹlẹ̀. Lẹ́ẹ̀kan bàbá mi ò kó tẹ̀lé Olúwa ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tí wọ́n fi gbé mi àtẹ̀bí àtìlé mi kúrò nínú àgbàrá ẹ̀jẹ̀ nínú ọdún yìí Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ tó ń gbàdúrà. Àìkọ́ tábí àmàbí àpapọ̀ ìrà ìkọ́ balẹ̀ kò sí à ẹni mo sún balẹ̀ àtẹ̀gẹ́tẹ́ bá ní ìkọ́lé à Jésù má jẹ́ ó ṣẹlẹ̀ má jẹ́ ó ṣẹlẹ̀ má jẹ́ ó ṣẹlẹ̀ má jẹ́ ó ṣẹlẹ̀. Ọ̀tá ti ṣètò ìṣẹ̀lẹ̀ àbàmì sínú ayé àwọn ọmọ ẹgbẹ́ Jésù lẹ́ẹ̀kan ìṣẹ̀lẹ̀ àbàmì bí tí ọ̀tá ti ṣètò sínú ayé mi àtàyé ọmọ mi Olúwa finá yìí dànù ẹ sọ́ ní ẹ̀ka. Àyíká pàtí kọ́mọládé àwọn àdìgbò bí àtà alẹ́kọ̀tì jàló fàtí àpálímọ̀ lẹ́kẹ̀tẹ̀yà. Jésù Olúwa ìjì tọ́ta ti pèsè sílẹ̀ láti jù mí sínú ìwò ayé Olúwa finá dàdú ẹ sọ́jà. Bàbá mi ò bàbá mi ò ìjì tí ọ̀tá ṣètò sílẹ̀ láti jù mí sínú ìwò ayé Olúwa finá dàdú báyìí pàlọ́ àti ilé tó ń lékele. Jésù Olúwa ìjà gbàdúrà ìjà sọ fún Ọlọ́run àwọn ìyanu kan máa ń wà tó máa ń ṣe tọ́lọ́run máa fi yọ̀yọ̀ kó ní gbòòrò ẹ̀sìn èmi ti rí àwọn ìyanu yẹn rí okú díẹ̀ kì í ṣe ẹ̀sìn báyìí mi ti ó dẹ̀ ra gbé ìyanu yẹn dìde bẹ́ẹ̀ ó dẹ̀ yà mí lẹ́nu ẹ gbàdúrà Olúwa ìyanu tó máa yọ mí kó nú ẹ̀sìn ayérayé ẹ gbàdúrà yẹn dáadáa ẹ forúkọ Jésù lẹ́ẹ̀kan bàbá mi ò wó tẹ̀lé ìyanu tó máa ṣẹlẹ̀ nínú ayé mi tó máa ṣẹlẹ̀ nínú ayé ọkọ mi àtàwọn ọmọ mi tó máa yọ wá kúrò nínú ẹ̀sìn ayérayé Olúwa jẹ́ ó ṣẹlẹ̀ ní kọ́kọ́ ẹ̀sọ́ ní àdúrà. Jésù Olúwa wa ẹ pé mo ṣe lè pé ẹ orúkọ Jésù lẹ́ẹ̀kan bàbá mi ò tẹ̀lé ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run ẹ̀dá ènìyàn tó kó ọfà ikú dání tó fẹ́ lòlòdì sí èmi àtẹ̀bí àti ilé mi àti ìjọ yìí Olúwa jẹ́ ó fi ṣera rẹ̀ ẹ sọ́ di àdúrà. Bàbá
ọkàn tó wà nínú ìpéjọpọ̀ yìí gbogbo ọwọ́ tí adánilóró nà lórí rẹ̀ ó yá kó fàṣà. Mo tún wí ní ìgbà kejì gẹ́gẹ́ bí ikọ̀ àti ìránṣẹ́ Olódùmarè mo wí sáyẹ̀ rẹ wípé gbogbo ọwọ́ tí adánilóró nà lórí rẹ̀ lórí ọmọ ọmọ ní kọ́ pò fún. Gbogbo ọwọ́ tí ìkà ènìyàn nà sí ayé rẹ láti fi ṣọ́ níbi tàbí dá ọ lóró gbogbo ọwọ́ náà lónìí lórúkọ Jésù mo ní wọ́n padà. Ọlọ́ nínú ìsìn Olúwa máa darapọ̀. Ọlọ́run tó ti ń ṣiṣẹ́ rẹ bọ̀ pẹ̀lú àwọn ikọ̀ àti ìránṣẹ́ rẹ Olúwa tẹ̀síwájú. Àwọn ọmọ Ọlọ́run tó ń lò fún iṣẹ́ ìránṣẹ́ ìpè yìí lórúkọ Jésù kò ní sú yín. Agbára yín ò ní yẹ̀. Ẹni ènìyàn Ọlọ́run tẹ́ wá sínú ìpéjọpọ̀ tòní àtẹ̀yìntẹ̀ darapọ̀ mọ́ lórí afẹ́fẹ́ lórúkọ Jésù. Ọlọ́run tí mú ìlérí ṣẹ. Ọlọ́run tí kì í yẹ májẹ̀mú lónìí yóò dá sọ́rọ̀ ayé. Ọlọ́run nínú ọ̀rọ̀ Olúwa darapọ̀ mọ́ wa. Gbọ́ àdúrà. Jésù agbára wa. Àwọn ọmọ Ọlọ́run ẹ jẹ́ ká jókòó. Ẹ jẹ́ máa kọrin bá ti ń jókòó. Bá mi ṣe Jésù aráyé ń wò mí mọ́ lára o. Bá mi ṣe Jésù aráyé ń wò mí mọ́ lára. Bá mi ṣe Jésù àwọn aráyé ń wò mí mọ́ lára o. Bá mi ṣe Jésù aráyé ń wò mí mọ́ lára. Àwọn ẹbí mi ń wò mí mọ́ lára. Ẹbí mi ń wò mí mọ́ lára. Àwọn ènìyàn ń wò mí mọ́ lára. Àwọn ènìyàn ń wò mí mọ́ lára. Orogún mi ń wò mí mọ́ lára. Ẹbí mi ń wò mí mọ́ lára. Àwọn ẹbí mi ń wò mí mọ́ lára. Ẹbí mi ń wò mí mọ́ lára. Ọkọ mi ń wò mí mọ́ lára. Ọkọ mi ń wò mí mọ́ lára. Aya mi ń wò mí mọ́ lára. Aya mi ń wò mí mọ́ lára. Àwọn ọmọ mi ń wò mí mọ́ lára. Ọmọ mi ń wò mí mọ́ lára. Bá mi ṣe Jésù aráyé ń wò mí mọ́ lára. Bá mi ṣe Jésù Aráyé ń wò mí mọ́ lára. Wọ́n níbi tí ayé ti gbé wò mọ́ Jésù tí wọ́n ní májẹ̀mú ojoojúmọ́ lọ́jọ́ wo ló fẹ́ wá sí ìmúṣẹ. Gbọ́ nínú àdúrà tó máa gbà lónìí àti nínú ọ̀rọ̀ Ọlọ́run tó máa gbọ́ májẹ̀mú yẹn ní kíákíá mo ní yóò wá sí ìmúṣẹ. Mo kí àwọn ọmọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé a káàbọ̀ sí ìpàdé ṣírò tòní. Bí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ayé. Ẹ̀mí mímọ́ yóò fi ààbò rẹ̀ bò wá. Àwọn ọmọ Ọlọ́run ohun tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ tí a sì fẹ́ gbàdúrà lé lórí lónìí, òun ni Olúwa bá mi dá májẹ̀mú àánú titun. Sọ fún ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ pé lónìí Olúwa yóò bá mi dá májẹ̀mú àánú titun. Wọ́n ẹ tó wà lẹ́yìn yẹn sọ fún pé Olúwa yóò bá mi dá májẹ̀mú àánú titun lónìí. Wá nawọ́ sí mi pé bọ́lá yẹ tó kí Olúwa yóò bá dá májẹ̀mú àánú titun. Ẹ̀rọ àwọn ọmọ fẹ́ kí wọ́n fẹ́ràn ara wọn gan. Owó wọn náà mú àyà yẹn lọ. Ẹ ti èlé sọ sáyé mi náà. Pé evangelist bọ́lá yẹ tó kí Olúwa yóò bá dá májẹ̀mú tuntun. Mo sọ̀rọ̀ jáde. Mi ò dá ọ̀rọ̀ yẹn sọ o. Mo sọ pẹ̀lú ìtanilójú Ọlọ́run tó rán mi níṣẹ́. Gbogbo ìwọ àyànfẹ́ tó wà nínú gbọ̀ngàn àdúrà yìí àti ìwọ tó ń gbọ́ wa lórí Facebook. Mo wí ní orúkọ Olúwa pé lónìí Olúwa yóò bá dá májẹ̀mú àánú Jeremiah chapter 31 verse 29 to 33. Jeremiah 31 láti verse 29 to 33. Ẹni tó bá fẹ́ kà á bó ló gbóhùngbóhùn láti kà. Ìwé Jeremiah chapter 31 verse 29 to 33. Nítorí ọjọ́ wọn ni wọn kì yóò wí mọ́ pé àwọn bàbá ti jẹ èso àjàrà àìpọ́n èyí sì ti ń kan àwọn ọmọ. Ẹ tẹ̀síwájú. Ṣùgbọ́n olúkúlùkù ni yóò kú nítorí àìṣedéédé rẹ̀. Olúkúlùkù tí ó jẹ èso àjàrà àìpọ́n ni ẹ̀yin yóò kan. Wò ó, ọjọ́ ń bọ̀ ní Olúwa wí. Ọjọ́ ń bọ̀ ní Olúwa wí. Yóò bá ilé Ísírẹ́lì. Ẹ gbọ́ ìlérí Ọlọ́run yẹn o. Ó ní àwọn bàbá ti jẹ èso àjàrà. Ó ní eyín kun àwọn ọmọ. Ọlọ́run wá tún sọ fún wa, Ọlọ́run sọ fún wa bẹ̀ yẹn. Ó ní àwọn bàbá tó ti jẹ èso yẹn. Ó láwọn lè yín máa kọ́. Ó lè tó ju irú àìṣedéédé rẹ̀. Ó lòun ló máa dá irú àìṣedéédé rẹ̀ tó ní àìṣedéédé. Ó wá bá wá ṣe ìlérí kan. Ìlérí májẹ̀mú yẹn ni mo fẹ́ kẹ́yìn àyànfẹ́ kẹ́ tẹ́tí sílẹ̀ sí. Yes. Wò ó, ọjọ́ ń bọ̀ ní Olúwa. Olúwa ní wò ó, ọjọ́ ń bọ̀ ní Olúwa wí. Yes. Tí èmi yóò bá àwọn ọmọ ìjọ Virtue of Christ àti ilẹ̀ Virtue of Christ àmájẹ̀mú ńlá kan. Yes.
Dá májẹ̀mú tuntun. Yes. Kì í ṣe bí májẹ̀mú náà. Tí èmi bá bàbá wọn dá. Kì í ṣe májẹ̀mú tó bá ti bá bàbá yín dá o. Kì í ṣe májẹ̀mú tí Ọlọ́run ti bá ọ dá. Àbí májẹ̀mú tó bọ̀ ọkọ rẹ̀ dá. Májẹ̀mú tuntun lÓlúwa ṣe ìlérí lónìí. Ó lóun yóò bá ọ dá májẹ̀mú tuntun. Ìyẹn ni pé nínú májẹ̀mú tuntun yẹn, ayé rẹ yóò gba ìgbésókè. Ògo rẹ yóò bú jáde. Ayọ̀ tuntun yóò wọlé wá. Àwọn ọmọ ológo rẹ yóò ṣe rere. Ìgbésókè yóò bá aṣẹ rẹ. Ayé rẹ yóò ní ìtura. Ikú ọmọ òní wọnú náà. Ó ní ṣọ́ọ̀bù. Iṣẹ́ rẹ yóò gba ìgbésókè. Ayé rẹ yóò ní òní tuntun. Ògo tuntun yóò bú jáde. Ìlérí Ọlọ́run fáyé rẹ nìyẹn o. Ohun tó lòun ṣèlérí rẹ̀ fún wa lẹ́nu nìyẹn. Ẹ tẹ̀síwájú. Ọjọ́ náà tí èmi fà wọ́n lọ́wọ́ láti mú wọn jáde láti ilẹ̀ Íjíbítì. Ìyẹn ni pé Olúwa yóò fa ìfẹ́ àtìyín lọ́wọ́. Ọlọ́run májẹ̀mú yóò gbé wa sókè. Yes. Àwọn tí wọ́n dá májẹ̀mú mi bí èmi tilẹ̀ jẹ́ alákòóso wọn síbẹ̀ ni Olúwa wí. Ṣùgbọ́n èyí ni májẹ̀mú tí èmi ò bá ilé Ísírẹ́lì dá lẹ́yìn ọjọ́ wọn ni Olúwa wí. Èmi ò fi òfin mi sí inú wọn. Èmi ò sì kọ wọn sí àyà wọn. Èmi ò sì jẹ́ Ọlọ́run wọn. Àwọn ò sì jẹ́ ènìyàn. Praise the Lord. Hallelujah. Living so shout hallelujah. Hallelujah. Àwọn ọmọ Ọlọ́run màmá ẹ jókòó. Nígbà tí Ọlọ́run bá ń jẹ́ tó máa ń jẹ́ Ọlọ́run wa, tó jẹ́ Ọlọ́run tèmi, tó jẹ́ Ọlọ́run ti ẹ̀yin. Bí Ọlọ́run bá ṣe ń jẹ́ Ọlọ́run wa yẹn, ìyẹn ni pé kò ní jẹ́ kójú ó tì wá. Kò ní jẹ́ ká yóò béèrè pé mo lọ́lọ́run wá wà. Kò ní jẹ́ kó ṣe pé ojú ti ń lọ. Ó mà tún ti wọ bàtà láàárọ̀ yìí. Ó ti fi ìṣọ́ ẹ̀ sílẹ̀. Ó ti fi ṣọ́ọ̀bù ẹ̀ sílẹ̀. Ó tún ti ń lọ gbàdúrà nìyẹn o. Lórúkọ Jésù, gbogbo àwọn tó ń béèrè pé níbo lọ́lọ́run ẹ̀ wà yẹn, mo wí ní orúkọ Olúwa yóò tẹ́ àwọn lọ́rùn. Irú àmì wo rè wọ́n dẹ́ni tó ń béèrè pé níbo lọ́lọ́run rẹ̀ wà. Àwọn èèyàn tó ń sẹ́ pé ta lọ́lọ́run rẹ̀. Àwọn tó ní bó ṣe ń lọ tó kí ló mú bọ̀dẹ̀. Àwọn tó béèrè pé ta lọ́lọ́run àwọn ọmọ rẹ̀. Mo sọ ọ́ jáde lórí rẹ̀ pé Ọlọ́run ìpè májẹ̀mú orí òkè mo ní yóò tẹ́ àwọn lọ́rùn. Àwọn ọmọ Ọlọ́run Olúwa ṣe ìlérí fún wa. Ìlérí Ọlọ́run yẹn ó tóbi púpọ̀. Májẹ̀mú yẹn mo sì ní ìtanilójú pé ẹ má wo iye o, ẹ má wo báwo ló ṣe tó, ẹ má wo báwo ló ṣe fẹ́ tó. Mo fẹ́ kẹ́ ẹ wò nínú ọkàn yín pé májẹ̀mú yẹn ti yín ni. Ètáyé máa fi rí yín, tó máa fi kọ́ ha, tó máa nígbà wo la yí ẹ̀rí báyìí. Ṣé kó lè gba ìyípadà báyìí? Àwọn ọmọ rẹ̀ tilẹ̀ yẹ ìgbéyàwó. Ṣé kó tiẹ̀ lè gbé gèdè ayọ̀? Mo wí jáde ní orúkọ Olúwa ní kíákíá. Ọlọ́run májẹ̀mú ó yá kó jábọ̀ Ọlọ́run. Ẹ̀mí àwọn wòlíì àwọn tó sọ pé mo lọ́lọ́run rẹ̀ wà, mo ní kọ́lọ́run ń dá wọn lọ́rùn. Àwọn ọmọ Ọlọ́run á ní àkókò púpọ̀ a fẹ́ lọ gbàdúrà. Ohun tí mo kàn fẹ́ kó mọ̀ ní wípé Ọlọ́run ti ṣe tán o. Ó máa mú ìlérí ṣẹ. Nítorí pé ẹ̀mí Ọlọ́run yìí nìkan ni. Ìgbà tí ìránṣẹ́ Ọlọ́run àkọ́kọ́ gbàdúrà, ẹgbẹ́ ohun tó sọ Olúwa farahàn. Nígbà tí bàbá wa tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run orí òkè yìí náà tó máa sọ̀rọ̀, ẹgbẹ́ ohun tí wọ́n sọ. Nígbà tó Olúwa tún máa sọ̀rọ̀ jáde báyìí, ẹgbẹ́ ohun tó sọ. Olúwa ní òun fẹ́ bá wa dá májẹ̀mú titun. Májẹ̀mú titun yẹn mo lè ti sọ tó Olúwa sọ fún wa wípé nínú ilé rẹ kò ní sí àjọ àwọn kíbi. Àjọ àwọn kíbi mo ní kò ní sí nínú ilé rẹ. Tí Olúwa bá ti bá wa dá májẹ̀mú titun, ilé wa yóò máa rójú, ọ̀dọ̀ wa yóò máa balẹ̀, àwọn ọmọ wa máa ṣe rere, ọjà wa máa sáré, ọ̀pá oúnjẹ wa wà ní ṣọ́ọ̀bù. Ìlérí Ọlọ́run fáyé wa nìyẹn o. Mo lè gbàgbọ́ pé májẹ̀mú yẹn ní kíákíá yóò wá sí ìmúṣẹ. Àwọn ọmọ Ọlọ́run ẹ jẹ́ á dìde ká lọ gbàdúrà. Bíbélì wípé àwọn bàbá ti jẹ èso àjàrà. Wọ́n ní eyín ń kan àwọn ọmọ. Ó ní ṣùgbọ́n àwọn tó jẹ èso àjàrà ní eyín máa kan. Ó ní àwọn tó bá tí wọ́n bá ṣe déédé, àwọn fúnra wọn ni wọ́n máa rú ẹ̀ṣẹ̀ déédé wọn. Lórúkọ Jésù ò ní kúkú ò ní kú. Ó ní bọ́jọ́ lọ́jọ́ náà. Ó fọlọ́gbọ̀n ní iṣẹ́ sórí rẹ̀. Ẹ jẹ́ á pe Jésù lẹ́ẹ̀kan. Ẹ jẹ́ á dúpẹ́ fún Ọlọ́run. Olúwa mo dúpẹ́ májẹ̀mú titun tó máa bá mi dá lónìí kó máa wá sí ìmúṣẹ àdúrà náà. Orúkọ Jésù, Ọlọ́run mi o, Ọlọ́run rẹ ní kó pe o, torí wọ́n ló mọ Ọlọ́run tó ń sìn. Yes, èmi mọ Ọlọ́run tí mò ń sìn. Má pe Ọlọ́run Bọ́lá yóò tó kí, ìwọ pe Ọlọ́run tirẹ̀. Má pe Ọlọ́run ìjọ aláṣẹ, sọ pé Ọlọ́run mi o.
Sọ̀rọ̀. Májẹ̀mú títún. Tí yóò tún ìtọ́ ayé mi kọ́. Olúwa bá mi jẹ́ ọlọ́run. Ẹ sọ ọ́ di àlùwà. Ẹ gbọ́ bí mo ṣe gbọ́ létí mi. Ó tí mo gbọ́ ní pé ò ní pariwo lásán. Àmín Jésù. Olúwa ní ò ní pariwo lásán. Àmín Jésù. Ẹ tí ò bá ní pariwo lásán, ó máa farabalẹ̀. Ó máa gbọ́. Bíbélì wípé yóò sì ṣe bí èyí bá farabalẹ̀ gbọ́ ohùn Olúwa Ọlọ́run yín. Somebody shout hallelujah. Mo fẹ́ kó tún àdúrà ẹgbà tí bá ṣe ń pè wá lórí tẹ̀lé mi. Wá ní orúkọ Jésù lẹ́nu. Ọlọ́run mi o. Ọlọ́run mi o. Májẹ̀mú títún. Májẹ̀mú títún. Tí yóò tún ìtọ́ ayé mi kọ. Olúwa bá mi dá lórí. Wọ́n lọ sọ ọ́ di àdúrà. Ọlọ́run mi o. Májẹ̀mú títún tó bẹ́ẹ̀ ni yá. Kọjú sẹ́nìkan, mo fẹ́ ká ẹ fi àtẹnura mo ní lọ́wọ́ nínú àdúrà yìí. Ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ ká ẹ gbọ́ prayer point yẹn dáadáa. Ẹ gbé Jésù lẹ́ẹ̀kan. Ìwọ ìránṣẹ́ tí mo dúró níwájú rẹ̀. Májẹ̀mú titun. Yé èyí tí òtún ìtọ́ ayé rẹ̀ gbọ́. Mo pa á ní àṣẹ. Olúwa bá ọ̀dọ́ lónìí. Ó lọ sọ ọ́ dànù ọ̀. Tí Ọlọ́run bá tún ìtàn ayé ènìyàn kọ, ibùsùn tó o fi ń sùn gan yóò gbà yín padà. You will not like to sleep on that form you are sleeping on. Ibùsùn tó o fi ń sùn yẹn wà níbẹ̀ kì yóò tọ́ sí mi mọ́. Mo fẹ́ pààrọ̀ bẹ́ẹ̀tì mi. Bẹ́ẹ̀ ni bàtà ìṣẹ́ ikú á yàtọ̀. Láyé ìgbà kan mo ní ọ̀rẹ́ kan ó lè wọ dọ́gọ́pù láti bíbá ìdẹ́ ibo lẹ́yìn lọ tí ò lè wọ dé. Ṣùgbọ́n nígbà tí Olúwa bá dá májèmú tuntun, Olúwa tún ìtàn ayé rẹ̀ kọ, torí rẹ̀ gbàdúrà ní òye wa. Nígbà tí Olúwa tún ìtàn ayé ìránṣẹ́ yẹn kọ mà, nígbà tí Olúwa tún ìtàn ayé rẹ̀ kọ sà, tí ìránṣẹ́ yẹn bá ń sọ̀rọ̀ tó bá ń rìn gan, èmi gan bá máa wò ó bí àbẹ́bí ikọ́ nígbà kan. Olúwa tún ìtàn ayé rẹ̀ kọ, ó dẹni tó ń gun mọ́tò, ó dẹni tó ní kọ́ńpì, ó dẹni tó ẹ̀pláyì síbi iṣẹ́. Àwọn Coca-Cola wọ́n ń já díríkì fún ìgbà yẹn tó bá ṣábíyá sókè àbíyá máa rùn mí gbò. Ṣùgbọ́n pàtó Olúwa tún ìtàn ayé rẹ̀ kọ, ẹ gbọ́ mi mà, àwọn dẹni tó ń lọ bẹ́ẹ̀ fún ayérayé wọ́n tó ń súnmọ́ yín ara ẹ̀ ti ń ta sásán. Olúwa tún ìtàn rẹ̀ kọ, ẹ gbàdúrà ìfúnra yín, ẹ gbé Jésù. Olúwa dìde, Olúwa mímí jẹ́ méjì náà, Olúwa méjì wọ́n ti tún, Olúwa mímí náà, èyí ò fi ìtàn ayé mi kọ, ẹ gbàdúrà. Parí program yìí lónìí, a parí ẹjọ́ lẹ́jọ́. Torí program tó lágbára. Ẹgbọ́n o,
jọ̀wọ́ mo ń ṣe program fáwọn kan lọ́jọ́ Monday mo sọ fáwọn ènìyàn mo ní obìnrin kan wà nínú ìjọ yìí mo ní ta ló rántí rí pé kó gbà wò dání kò sẹ́ tó gbá bọ́ fún rí mo ní báyìí òrógo lára rẹ̀ ṣùgbọ́n pàtó ló wá dá májẹ̀mú fọlú wa mú májẹ̀mú wá sí ìmúṣẹ ó rárá fọ́ ìgbà tó ń gbé lórí kan tó ti lọ ṣe program kan bíṣọ̀bù débẹ̀ wọ́n súre fún pàtó di Sunday tó tẹ̀lé ẹgbọ́n mà wọ́n pe àwọn tó máa gbégbá ọgbẹ́ ìkórè jáde sálọ́nà tí obìnrin yẹn nínú ìjọ lẹ́kọ̀ọ́ wọ́n wá lọ náwó sí wọ́n ní ìyá lágbájá Mrs. lágbájá ẹ̀bọ̀tà wọ́n gbé àbọ̀dọ̀ lẹ́wọ́ torí bọ́dún wá tún ìjọ rẹ̀ kọ́ nígbà tó wọ́n sẹ́ tó mú jáde máa sọ̀rọ̀ ó ní adonate 10,000 àwọn èèyàn wọ́n gbé wò rárá rẹ̀ pé àwọn obìnrin ìyàwó ti lọ rí kankan ni Olúwa bá dá májèsì Olúwa sì mú májèmú ṣe ìwọ náà pariwo Olúwa bá mi dá májèmú àwọn olórí Olúwa májèmú titun Olúwa bá mi dá ó yá sọ́ọ́dí ọ̀dọ́. Olúwa kí ni àwọn èèyàn rẹ fẹ́ gbọ́ kí ni àwọn àyànfẹ́ ìfẹ́ mú lọlé mo ti ń bèrè láti alẹ́ àná Olúwa ń ta mi lóhùn ṣùgbọ́n kí ni mo jókòó sí nígbà ìfúnla rẹ̀ mo gbé báyìí mi dání mo pèrè pẹ̀lú àwọn àfàdúrà jákútọ́ Olúwa ní ìránṣẹ́ mo ní sàn sọ fún àwọn ènìyàn mi pé Olúwa fọwọ́ ọ̀dá má jẹ̀ mọ́ àmì tuntun láti wọ́n wá gbé tó fẹ́ ṣe àdúrà àkọ́kọ́ kí ni prayer point yìí mà ó ní ìfarahàn Ọlọ́run ní kọ̀ǹfà torí Olúwa ti sẹ́kù máa farahàn yìí o máa bá èmi àti ní májẹ̀mú tuntun mama you are saving this prayer you are praying now ẹ̀ ń tọ́jú ẹ̀ lọ́jọ́ kan ẹ máa kórè lẹ́yìn báwọn ìpáyé mi máa rí báyìí máa dìmọ̀ṣẹ́ Ọlọ́run ní oníjàpọ̀ gbàdúrà tí mo gbà kí lórí òkè praise the Lord wọ́n nígbà tó lọ́ọ́ bá mi dá májẹ̀mú tuntun ayé mi gbà yí padà èmi kò rìnrìn ìfọ̀kànbalẹ̀ mo ń sọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ mo ń ṣe gbogbo pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ mo wí jáde ìwọ tó wà nínú ìpéjọpọ̀ lónìí ó máa sọ̀rọ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. àwọn èyí tẹ́ ń gbọ́ wa lórí afẹ́fẹ́ gbogbo èyí tẹ́ ń gbọ́ wa ní agbègbè yìí láti òní lọ ọmọ máa fi ìrọ̀rùn gbé nǹkan ní ìṣẹ́ gbogbo ìwọ tó fi agídí náwó gbogbo ìwọ tó fi agídí náwó ìwọ tó jẹ́ pé tí ìnáwó bá dé agídí ló fi ṣe ìwọ tó jẹ́ pé tó bá fẹ́ fọ́ àbúrò ọ̀gá ìpolówó agídí ni láti òní lọ mo yí agídí yẹn padà mo sọ ọ́ ní ìrọ̀rùn lórúkọ Jésù ó ní ọba wọn tó bá jẹ̀mú ìrọ̀rùn. ohun gbogbo tó o bá ń ṣe látòní lọ máa ṣe pẹ̀lú ìrọ̀rùn. ó tún fagídí náwó ó fagídí náwó wọn náà tún fagídí náwó ìwọ tó wà nínú ìgbẹ́jọpẹ̀ wọn náà tún fagídí náwó. àánú Olódùmarè má jẹ̀mú àánú ètò olúwa wọn ti gbá nìdá olúwa bá mú náà ọba dá má jẹ̀mú àánú ọba Abrahamu dá má jẹ̀mú àánú ọba Isaki dá má jẹ̀mú àánú Ọlọ́run bá tó bí máa gbóyè ọba dá má jẹ̀mú àánú Ọlọ́run tó wá bá àwọn ènìyàn wọ̀nyí dá má jẹ̀mú àánú tí wọ́n fi ṣe gbogbo pẹ̀lú ìrọ̀rùn mo wí ìjáde pẹ̀lú àṣẹ ìgbà àwọn ènìyàn yìí láti òní lọ Ọlọ́run ìpè yìí ó yá gbọ́dọ̀ dá má jẹ̀mú àánú. ohun gbogbo tó bá ṣe ó máa ṣe nírọ̀rùn àánú Ọlọ́run yóò fọ̀ kó ní forúkọ Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. ẹ jẹ́ ká gbé Olúwa sókè torí àkókò wa ìpàdé yìí tẹ̀síwájú níjọ́ mẹ́jọ Olúwa bá mi dá májẹ̀mú àánú apá kejì ẹgbẹ́ omi yẹn sókè àwa olómi àdúrà àmọ́ra wa ẹ̀wọ̀n ṣe fomi àdúrà àṣewúre. ó yá sọ̀rọ̀. àwa olómi àdúrà àmọ́ra wa ẹ̀wọ̀n ṣe fomi àdúrà àṣewúre. àwa olómi àdúrà àmọ́ra wa ẹ̀wọ̀n ṣe fomi àdúrà àṣewúre. àwa olómi àdúrà àmọ́ra wa ẹ̀wọ̀n bá ṣe fomi àdúrà ṣòwúre. Jésù olómi ìṣeré omi ìṣeré ìṣeré omi ìṣeré. Jésù olómi
nìkan ẹnu omi yẹn sí wọn èyí tẹ́ ẹ̀ mọ́ mi wá ìwà mọ́ mi bẹ̀ yẹn èyí tẹ́ ẹ̀ mọ́ mi wá ẹnu omi yẹn sí wọn ẹ máa sọ pé ó ní láti ṣe ìwòsàn ó ní láti ṣe ìwòsàn òkú àlẹ́ àlọ́jà aláàyè Omi la fi ṣe ìwòsàn. olórí burúkú lórí ire Omi la fi ṣe ìwòsàn. àbùtí òrí níbi tìjọ ọlọ́mọ Omi la fi ṣe ìwòsàn. àbòrò ilé ti bí wọlé Omi la fi ṣe ìwòsàn. omi ńlá fi ṣe ìwòsàn Omi la fi ṣe ìwòsàn. òkú àlẹ́ àlọ́jà aláàyè Omi la fi ṣe ìwòsàn. ẹ̀yin tẹ́ wà lórí afẹ́fẹ́ pẹ̀lú ẹ jẹ́ ká gbé omi wa sókè níbi gbogbo tá a bá wà sí ìwọ ọlọ́run alààyè ní àwọn àyànfẹ́ wọ̀nyí gbé omi yìí sókè sí afẹ́ ọwọ́ agbára rẹ níbẹ̀ afẹ́ kó yẹ omi yìí sí mímọ́ afẹ́ kó sọ́dọ̀ ní gbogbo nìṣe afẹ́ kó mi bẹ̀rẹ̀ sí ní já ìdè afẹ́ kó máa tú ìdè afẹ́ kó jẹ́ pé ilé ìtajà tó ní iṣẹ́ ti wọ̀ ilé ìtajà yẹn kó máa tà ní kíákíá afẹ́ kí omi yìí kó máa wọ lórí burúkú kó máa sọ́dọ̀ lórí rẹ ẹni tó ní àìsàn àìkànnà lára tó bá ti mú omi yìí kó máa gbá ìwòsàn gbogbo àgbò tí ò ti gbẹjọ́ ọlọ́run tí a gbé omi yìí sókè sí ohun tí a fẹ́ kó ṣe lélẹ́yìí o àgbò tí ò ní gbẹjọ́ abẹ́kí wọ́n bẹ̀rẹ̀ sí ní di ọlọ́mọ abẹ́kí borí wa bí wẹ́lẹ́ òróró ọwọ́ wa abẹ́kí sọ́jú òróró agbára gbogbo omi gbogbo òróró ìsókè abẹ́kí fi ṣe òkòtò ayé wọn lórúkọ Jésù ọlọ́run tó ní gbogbo agbára ó yá máa ṣe Àmín Jésù. olúwa máa ṣe Àmín Jésù. alágbára ó yá máa ṣe Àmín Jésù. agbára ìsókè sí ìwọ ọlọ́run á bèrè fún agbára bíi ti gbani agbára bíi ti odò Bẹ́tísáídà lórúkọ Jésù ó yá pé wọnú omi Àmín Jésù. ọwọ́ olúwa ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ Àmín Jésù. nínú omi ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ Àmín Jésù. nínú àwọn òróró ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ Àmín Jésù. olúwa bẹ̀rẹ̀ iṣẹ́ Àmín rẹ̀ Jésù. jáde agbára Àmín rẹ̀ Jésù. ẹja òróró ìsinmi Àmín. ẹja òróró ìsinmi Àmín. ní orúkọ ti bàbá Àmín. àti ní ti ọmọ Àmín. àti ní ti ẹ̀mí mímọ́ Àmín. Jésù Kristi agbára wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ ká ṣètò ọrẹ wa ká jókòó. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tá a fi ń ṣètò ẹrọ wa, ẹ jẹ́ ká sáré fetí sí àwọn ìfilọ̀ yìí. Mo kí àwọn màmá wa nínú Olúwa tí wọ́n darapọ̀ mọ́ wa. Mo kí ẹ̀yin tí ẹ ti wá ti pẹ́ lórúkọ Jésù máa máa rí àánú gbà. Bẹ́ẹ̀ ṣe wá sí ní ìpéjọpọ̀ ẹ ò ní wá lásán. Ẹ̀yin tí ẹ ò tí ì gba áńbìrì wa, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe áńbìrì yẹn fún wọn. Àwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá, ẹ fún wọn ní áńbìrì yẹn lórúkọ Jésù. Orí òkè yìí ni orí òkè tí a pè ní orí òkè Virtue of Christ. Òkè àṣẹ Kristi lórúkọ Jésù ẹ máa rí àṣẹ ojoojúmọ́ gbà àánú ojoojúmọ́ ò ní wọ́n yín bẹ́ẹ̀ bá ti ń la inú yín Ọlọ́run yóò máa gbọ́ ìpàdé Ṣílò máa ń wáyé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tí í ṣe Tuesday ní gbogbo ọjọ́ ìṣẹ́gun tí í ṣe Tuesday ní aago 9 sí agogo 10 òwúrọ̀ lórúkọ Jésù àdúrà ò ní ṣe tiwa tí o àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀ bákan náà gbogbo ọjọ́ second Saturday of the month òun ni àdúrà ìgbàpadà ògo tọ́lọ́run ti fi sáyé mi àti yín kò ní díbàjẹ́ ní gbogbo ọjọ́ Sunday a máa ń pàdé ní online ní ọjọ́ Sunday 7 a.m. in the morning ní orúkọ Jésù Olúwa yóò máa gbọ́ àdúrà wa ẹgbẹ́ ìtàn ọmọ Ọlọ́run gbogbo ọ̀rọ̀ wa bẹ̀ wá ní abẹ́kẹ́ subscribe sórí YouTube channel wa Evangelist Paula Oyetoki ẹjẹ́ àkọ́tẹ́ subscribe gbogbo àwọn prayer points ló máa wà níbẹ̀ ìpàdé Ṣílò tá a ti ṣe sẹ́yìn gbogbo rẹ̀ wà lórí YouTube yẹn ẹ jẹ́ ká máa gbọ́ bí a ti ń gbọ́ ògo Ọlọ́run yóò máa farahàn ní ayé a ò ní pe Ọlọ́run lásán ẹ̀rí tuntun yóò gbẹ̀mí èmi àti ikọ̀ Ọlọ́run yóò bá wa dá májẹ̀mú àánú ògo Ọlọ́run yóò farahàn ní ayé wa ìṣọ́ òru àwọn ọ̀dọ́ tí a ṣe kọjá wà lórí afẹ́fẹ́ ọ̀dọ́ tí ò láǹfààní láti darapọ̀ mọ́ wa ẹ kọjá lọ sórí YouTube ẹ lọ wò níbẹ̀ àánú Ọlọ́run yóò bá yé yín rìnrìn àjò ògo yín kò ní di tẹlòmíràn ẹ jẹ́ ká na ọrẹ wa sókè ọrẹ tí a mú wà lórí akóyà sí jẹ́ ká lò fún ìgbélékè ògbó rẹ̀ Jésù Olúwa wa Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. ẹ jẹ́ ká dìde dúró àjùmọ̀ṣe oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ sí Ọlọ́run ìjábọ̀ tí àwọn ènìyàn mímọ́ kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá wa gbé láti ìsinyìí lọ àti títí láéláé àmín 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 ní orúkọ Jésù. Praise the Lord.